وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا صح منك الود فلكل عين وكل الذي فوق التراب تراب وكل الذي فوق التراب تراب أجرت لخلق طورا في هواك أجرت الخلق خلق أجرت لخلق طورا في هواك وأيتمت العيال لكي أراك ولو قطعتني في الحب ربا لما سكن الفؤاد إلى سواك تجاوز عن ضعيف قد أتاك وجاء إليك مرتجيا رضاك وإن يك يا مهيمن قد عصاك ولم يسجد لمعبود سواك إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك وإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك رسول الرضا أهلا وسهلا ومرحبا حديثك ما أحلاه عندي وأطيبا فيا مهديا ممن أحب سلامه عليك صلاة الله محبة الصبا عليك سلام الله محبة الصبا. gbogbo àwa tí àmín tí àánú Ọlọ́run ní ká máa bẹ ní wáàsí sẹ́yìn tó wá kúrú torí ṣẹ̀rífù tó ga ẹ̀tọ́ lọ́wọ́ mi tí Ọlọ́run ní kí a wà ní wáàsí ṣe iṣẹ́ tí ó lálùbáríkà jù ní sẹ́ẹ̀rẹ̀ òní nǹkan tí ìyẹn bá ti ra mọ́. mama pọ̀ mọ́ wa bó lọ wí. رسول الرضا أهلا وسهلا ومرحبا حديثك ما أحلاه عندي وأطيبا àǹtí ṣé olóhùn torí ẹ kó mọ lu 50 wálé mi rẹ pa. حديثك ما أحلاه عندي وأطيبا. adúgbò fún Ọlọ́run. الحمد لله. Ad-Da'im. ọba tó ṣe pé òun ló ní kó máa bẹ lọ gbére. Allahu Akbar.
gbogbo nǹkan ló níbi tí ó dé dúró tí òfin ní jẹ́ nǹkan náà mọ́. Kò sí. Òun la fún ní sẹ̀mí, òun ló ní sẹ̀mí gbére. Ó fún àwa ní sẹ̀mí ni àmọ́ yóò gbà nǹkan ẹ̀ tó bá yá. Yóò gbà nǹkan ẹ̀. Náà. فسبحان الذي عرف Yóò gbà. مطالبنا كذا هدفا. Mímọ̀ Ọlọ́run tó ṣe pé àtìsẹ̀mí ẹ̀ àtọ́lá rẹ̀ àtagbára rẹ̀ kò sí òpin fún un. لأنت إلهنا المعطي. Bàbá kódà kò sí òpin fún ìjọba rẹ̀. Gbogbo ìjọba ayé ìṣesí ayé ahwaluha la tadum. Ìṣesí ayé ò ní máa bẹ lọ gbére. Mo ti máa ń yà mí lẹ́nu ẹni ó já nǹkan gbà ọgbọ́n ni agbára ni owó ni sí wọn ní jàgbára wọ́n tiẹ̀ náà ni. Àbí ṣebí ló bí àyà tá a fẹ́ ké yìí nígbà tí àríyànjiyàn ń ṣẹlẹ̀ pé ànábì ó kú àbí ò ní kú. Ọ̀kan là ànábì ó lọ àkàn ní ò ní lọ torí Ọlọ́run ti sọ pé òun ní ìkángun àwọn ànábì Ọlọ́run ọba pé bí ànábì Ọlọ́run kọ̀ọ̀kan ṣe ń lọ tí wọ́n ń yí àsọ́lẹ̀ wọn padà táyé da nǹkan ti ń rú tànábì náà bá kú tó tò wọ́n ó dàrú ìdá Ọlọ́run ò nífẹ̀ẹ́ kan pa ló bí àyà tá a fẹ́ kí lálẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Anyi ànábì wa Muhammad. وما جعلنا لبشر من قبلك الخلد. Ikú. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. أفإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. fanfade aya yìí dọ́tà nẹ́bì lọ́bọ́lọ́ Abubakar tó wá dé torí kò sí nlé aya yìí ó wá gbé ojú ó gbé síbi àyà nẹ́bì báyìí aya lọ ni mímọ̀ Ọlọ́run tó mú àdéhùn rẹ̀ ṣẹ. وما جعلنا لبشر من قبلك الخلد. وما جعلنا لبشر من قبلك الخلد. sátì yàn nábì. sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá kí ànábì sí. sallallahu alayhi wa sallam. ànábì tó ní al-mautu haqq. ó ní ẹ má jẹ́ wọ́n tàn yín jẹ o. òdodo ni kú ẹ kú. أفإن مت فهم الخالدون. أفإن مت فهم الخالدون. gbogbo àwọn àfa wa ńláńlá tí wọ́n tún ti lé kàn sí báyìí tá a máa tọrọ fún kí Ọlọ́run bá kẹ́ wọn. wọ́n ti lé kàn sí
bàbá wa àfa àgbà rahmatan wasi'a. bàbá wa alájí àgbà ọlọ́mọba akẹ́wọ̀n. bàbá wa àgbà àgbáyé ọlọ́mọba akẹ́wọ̀n. bákẹ́ bàbá wa lágbàjì bákẹ́ bàbá Sheikh Adam àwọn afa ńlá tá a lè mọ iye wọn. àwọn afa ńlá pọ̀ ni bí ó ń ka yẹ̀pẹ́ lẹ̀ ó làwọn afa ńlá pọ̀ bí tó o bá rí ma ní ọsọ mọ́ ni àwọn tá a ké lọ́dọ̀ wọn tá a ké tí ra wọn sọ wọn ní sàfà wa àwọn tá a fi gbé sí ayé wọn ṣe wá àṣìṣe wọn ní sàfà wa afa wa ni wọn ẹ mọ jọ ọ̀hún mọ́. وما جعلنا لبشر من قبلك الخلد. àwọn olóore wa nìyẹn a kí gbogbo wọn yányàn. أفإن مت فهم الخالدون. àwọn àgbàlagbà tí ń ṣẹ̀ wá kalẹ̀ níbi tá a ti ń bọ̀ lọ́run lórí àwọn tí ò jẹ mọ́múnú wọn tí wọ́n délẹ̀ yìí gbà tí ò sẹ́sìn àtòrí àti ìmáàmù ti bẹ̀rẹ̀. كل نفس ذائقة الموت. tó fi dórí ẹni àwọn tó kú kẹ́yìn nínú wọn Ọlọ́run bá kẹ́ ogun wọn. ونبلوكم بالشر والخير فتنة àtàwọn tí ò jẹ́ وإلينا ترجعون. àwọn alárànṣe wọn Ọlọ́run bá kẹ́ ogun wọn yányàn. kí ló dé amínà lẹ́lárẹ̀. ونبلوكم بالشر والخير فتنة. tó fi dórí bàbá wa tó lọ kún wọn nísìnyí báyìí bàbá Sheikh Al-Imam Imamu wa àgbà bàbá wa Imamu wa àgbà fún ìlú Ìlọrin Ọlọ́run bá kẹ́ wọn tààrà. وإلينا ترجعون. bàbá Muhammad Bashir وإلينا ترجعون. onídà náà bá kẹ́ wọn. وما جعلنا لبشر من قبلك الخلد. ìjọ tí wọn kú ńlọrin ìmọ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ká alọ náà nìyẹn alọ ọlọmọ sèyí lókun ìgbà tá a ríra kan. أفإن مت فهم الخالدون. ibi ọba dá bẹ̀yẹn ni mo dé tá a ti sọ̀rọ̀ kan. bàtà dánwò àtúnṣọ̀rọ̀ nípa àdúrà ń gbà sẹ́mi àwọn ẹni Ọlọ́run gbogbo tó tí wọ́n lè wo ọmọ rí wọn ò ní sọ àwọn ọmọ pamọ́ra ní ẹ̀yìn lẹ́ẹ̀ máa ké nǹkan máa ju alábí aṣọ wọ́n sì ro mọ́ra láti dun ayé nínú ìṣesí àwọn ẹni Ọlọ́run nìyẹn. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. wọ́n ní kí ni nǹkan náà bàbá ọlọ́fà ṣàdúrà fún wọn gbogbo òjò yìí láti rẹ̀ bá wa Chief Esa tó fi kalẹ̀ gbọ́ lọ́ba mójútó gbogbo wọn. وما جعلنا لبشر من قبلك الخلد. ẹbí ní nǹkan tó yẹ ká tiẹ̀ ronú jù ń pa rẹ̀ àjẹ́ mọ́ ronú pé yín o kallafa nafsahu bil arzak n tá jẹ lèrè bá ti jẹ àsìkò tá jẹ Ọlọ́run ti parí èyàn. أفإن مت sáàmù sọ̀lẹ̀. فهم الخالدون. ìpín ọmọnìyàn ní kọjá rẹ̀. أفإن مت. bàbá dáadáa olólùfẹ́ wa bàbá dáadáa sí wa bàbá dáadáa sí wa tó yẹ pé kárin nínú íńtábìlì wọn sọ bẹ́ẹ̀ gbogbo ọ̀dọ́ kò sí ẹni tí bàbá kọ òdì sí ayé rẹ̀ àtàwọn àgbàlagbà ni o
àmọ́ ẹja sàwọ́ ọ̀dọ́ torí kan ní àwọn aṣáájú ọmọ bínú ẹni tí ń bọ̀ lẹ́yìn ni wọ́n bo tálẹ́ǹtì wọn mọ́lẹ̀ wọ́n ní jí wọ́n hàn bàbá ò sí bẹ́ẹ̀ wọ́n jókòó ìwọ sọ̀rọ̀ ìwọ sọ inú wọn tún máa dùn wọn ni àwọn afa wa ńláńlá àwọn amòye bẹ́ẹ̀ ni wọ́n máa pè á lóko tí ó máa dùn máa wọ́n ń ṣe àgbà tí ò fẹ́ ká gòkè káàrin dáadáa. وما جعلنا لبشر من قبلك الخلد. bí wọ́n bá rí wa tí n tí fi ń lo ha ni pé a pọ̀ tí n bá lé mi mo fi ń yẹ pé mi nìkan mo dẹ́ nǹkan lọ́dọ̀ wọn nù. a pọ̀ mo máa rẹ́ni sí a mo máa bá a lọ́wọ́ báyìí bí ẹgbẹ́ wọn mo máa bá a lọ́wọ́ báyìí mo máa rẹ́ni sí a wọ́n yìí kanra àmọ́ iye àgbà táyì fẹ́ ká pàdé wọn àwọn náà ti jòkó ẹ̀ mọ́ bá ti ń lọ ṣèbí kálukú dájọ́ tọmọ rẹ kò ní. أفهمت فهم الخالدون. wọ́n ní ikú ẹ̀gbọ́ hakíkun ikú tẹ̀rí bí ayẹ̀túlẹ̀ fíhì fìkìrúhù wọ̀nyí àzúmọ̀lá ọ̀sídàdù. ikú tẹ̀rí pàápàá kuyanyan pàápàá tiwa lórí ikú ni pé kọ́mọ ẹ̀dá tẹ̀gbọ́ torí kò sọ ẹni tí ń bá sọ̀rọ̀ ẹ̀gbọ́ bí ayẹ̀túlẹ̀ fíhì ẹ̀ǹsánù fìkìrù kọ́mọ èèyàn kó jẹ́ kó gùn púpọ̀ lórí ẹ̀ ìrònú rẹ̀ ẹ tẹ̀lé mi lára ẹ̀ ọmọ èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ìrònú wọn gùn gan-an lórí ikú ẹ mọ̀ ronú ikú táǹkù o ẹni lọ́nà wo ikú lẹ́yìn ń wò báwọn ọmọ ogun ikú tí kọ́ọ̀tì ṣáájú kó tó pààyàn pọ̀ ọmọ ẹ̀dá gbọ́dọ̀ lè ronú jìnnà lórí ikú ẹni kí ni àkọ́kọ́ irú kí ni ó pa wá ẹ díjú ẹ sọ yín o so ṣe é sọ àìrònú òní jẹ́ ìhòòrò ronú bá ẹni kí lẹ́ẹ̀kejì bó là á kù sí sáà rórí bá ó dá ẹ̀kẹta àárín àwọn là á kù sí. ẹ máa dáǹfà kí ni ó jẹ́ sábàbí ọjọ́ wo gan ni àsìkò wo wá ni òru ni àbọ̀sán àbí yálẹ̀ ta ẹlòmíì kú dọ́tà yé òrojú ráyè ọ̀rọ̀ káàsìkú káàsọ ẹja máa sálọ náà gbà tó fi padà wá gbé ó ti dààbọ̀. ọmọ ẹ̀dá ọmọ ènìyàn ó di ẹ̀tọ́ fọmọ ènìyàn àyẹ̀túlà fíhì fìkìrù fílmọ́t kó ronú jinlẹ̀ gan nípa bá a ṣe kú ẹ̀gbọ́ wàyà zumana istidaduhu kó wá jí ó tóbi kó ṣe ní fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ìmúra kalẹ̀ fún kùì ẹ tẹ̀lé mi kó jẹ́ kí ìmúra kalẹ̀ rẹ ó pọ̀ ju tó fẹ́ jẹ́ láyé lọ bó ti ń prepare fún ọbẹ̀ kọ́lé ọ̀fẹ́ ra lẹ́hùn múra kú jù bá ń lọ. sọ̀rọ̀ bó ṣe ń dájọ́ owó tó fi ra lẹ́hùn máa dájọ́ ẹ̀sìn tó fi pàdé Ọlọ́run. ẹ bọ́lẹ̀ sọfí yóò kàn sí nísìnyí. وما جعلنا لبشر من قبلك الخلد. sọ́ràn tí o sàn ní ọ̀fíìlẹ̀ sọ́ràn tó ti sàn àwọn tó pa ìwò nù sọ́ràn tó dùn àwọn tó kàn wọ́n balẹ̀ fáwọn òsèlú fi àwọn ńlẹ̀ jẹ́jẹ́ wọn. ṣé ẹrẹ́ tó bá ti lè họ tẹ̀ dọ́dọ̀ rẹ̀ ó ti fura kó n sàbúrú nù ọ̀daràn nù. أفهمت. sẹ̀kúnà yòókù náà rí i pé ń bọ̀ àwọn sì dúró jẹ́jẹ́
mo kàn dákọ̀ sọ fíù báyìí ẹ̀kọ́ sọ́mọ́ rẹ ti mọ̀. فهم الخالدون أفإن مت فهم الخالدون. Mabruk wọn lọ́mọ èèyàn gbọ́dọ̀ jẹ́ ìmúra kalẹ̀ kú kó ṣe fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kó ṣe gbàǹgbà kó tóbi. ẹ jẹ́ múra kalẹ̀ rẹ tóbi o fàwẹ̀ múra kalẹ̀ fináfìlà múra kalẹ̀ fi ṣe dáadáa múra kalẹ̀ fi kákìrún múra kalẹ̀ gbogbo nǹkan tó bá dáa náà fi múra kalẹ̀. Now. كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت. Sheikh Luqman al-Hakim رضي الله تعالى عنه kọ́ọ̀lá Luqman libni Luqman wá sọ fún ọmọ rẹ̀ ọlọ́run fún alálùbáríkà wọn. آمين. ọ̀rẹ́ àmì jábútẹ́. Amina. Ya bunayya ya bunayya ó ní mo pè wọ́n ọmọ mi amúrun la tadiri mata yalqaka ohun kankan tí ó ṣẹlẹ̀ àmọ́ ọmọgbà tí yóò pàdé rẹ̀ ẹ kọjú sí mi o túláàsì ni kó pàdé kú àbí kó pàdé rẹ̀ àmọ́ ọmọ àsìkò tí ó pàdé rẹ̀. Baba wa kayfa yalqaka ọ̀sìn mọ́ bí ó ṣe pàdé rẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́ mi yé o wa ayna yalqaka bó ni ó ti wá pàdé rẹ̀ tó mọ̀ gbà tó wá mọ̀ yìí o tó mọ̀ ista'idda lahu qabla an yafjaka múra kalẹ̀ kó tó jálù ọ́ o ẹni tí kú bá jálù èsì náà fi rí yọnu Ọlọ́run tọrọ pìpìànù. ẹ dákun kí n tó lọ wájú sẹ gbọ́ yìí yé tó yé jàmọ́ ó ní tó ṣe pé ọ̀fẹ́ ọkọ̀ yóò pàdé rẹ̀ àmọ́ ọmọ bí ọjọ́ tí mọ̀tá ìgbà wo gan ló ṣe kí ni wa kayfa wa ayna bóun ni ó ṣe pàdé rẹ̀ bó wá ni ọ ti ṣe pẹ̀kípẹ̀ pẹ̀lú ikú ojú oorun ni àbọ̀mọ̀ jẹun lọ́wọ́ àbọ̀mọ̀ ọjà ni wọ́n jiyàn lódó lórí àbí wọ́n lé ọ kàbàkàbà lọ́ọ́ bọ́ sí kànga àbọ̀ ṣeré gèlè lọ́ọ́ fọkọ̀ para rẹ̀ ó lọ́wọ́ ọmọ bá ṣe pàdé rẹ̀ ó ní múra kalẹ̀ fún un kọ́bùlà anyaf jáka kó tó jádùn ọ lójijì gbogbo ẹ̀dá tí kú wá ní fújì wàhálà ó bá ọ. اجعل مماتك لحظة أو ساعة أو فجأة أو غدا بعده أو بعدها. جماعة ليس للموت وقت معلوم عند الناس. ikú tẹ́ ẹ rí kò lásìkò kan tá a mọ̀ mọ́ pé àsìkò tí mo pààyàn ni. mo ń sọ̀rọ̀ mi lálẹ́ yìí láti wọ́n fi rántí bàbá wa Imam wa Agba fún Ìlọrin tí wọ́n gbèsè. rahimahullahu ta'ala. mo lọ wí jèrè. ij'ali mamataka lahzatan. bàbá kò mọ ọmọ mi kéré. Allahu Akbar. kò mọ mo dájọ́ ìyàwó sọ́nà ó tó sábẹ́ ànábì mẹ́ta tí wọ́n kú níjọ́ tí wọ́n ṣe ìyàwó níjọ́ tí wọ́n níyàwó gangan wọn ò díjọ́ kejìlá yé ìjọ ọ̀dùnnú wọn ni wọ́n kú kò sí fún kú tẹ̀lé mi lálẹ́ waqtu ma'lum. Allahu Akbar. kò sí àsìkò kan fún pé ìgbà tí ó ti pààyàn ní tí bá pé 60 ní tí bá pé kinní kan ní kò sásìkò kan fún kò sọ́dún fún kò sásìkò fún. kí ló tẹ pìpì àkàlẹ̀ ẹ máa kọ́ ọmọdé ní
sẹ́bẹ̀ ń tẹ́ bí lágbolé pọ̀ ẹ̀yin tẹ́ kúkú lẹ́kùn sọlọmọdé òkúri lágbolé ni sọmọ primary school òkúri ni sọmọ secondary school òkúri ni ọmọ university òkúri ni ọmọ poli òkúri ni ẹlòmíì ń jọ tó ríṣẹ́ ló kú. اجعل مماتك لحظة أو ساعة فيخاف في ذلك الوقت. الله. kọ́ máa ní ìgbésẹ̀ pálẹ̀ ní ma pa yẹn ẹ jẹ́ kí n máa kírun lọ́kọ́ ìbá mi lórí ìran ẹ jẹ́ máa lọ mọ́ṣáláṣí kó yà pa mí sí mọ́ṣáláṣí kò ní sásìkò tí ń bọ̀ fún ọ ẹnìkan sì ní máa fọ̀ lọ́hùn. أو ساعة أو فجأة. tó bá rí bẹ́ẹ̀ sún ikú mọ́ra rẹ̀ sún mọ́ ìjàl. مماتك لحظة. mo ronú kú pé ìṣẹ́jú àáyá second àáyá ọ̀lẹ́kú Allahu Akbar. mo rò pé second kan tó ti kàn ìkejì lè má bọ̀ láyé. أو ساعة. n ta tẹ́lẹ̀ yìí ti pọ̀ jù fa n ta tẹ́lẹ̀ yìí pọ̀ o kò dájú pọ̀ lè kan lẹ́tẹ̀ tí kò fìdí o máa ka kò díẹ̀ díẹ̀ o. اجعل مماتك لحظة bàbá sọ lọ́dún yìí. أو ساعة أو فجأة أو غدا بعده أو غديا. ويؤمن منه في سائر الأوقات. Allahu Akbar. débi pọ́ wàá fọkàn balẹ̀ níbi ikú pé ò ní pa ọ́ fi sa'ir al-awqat láwọn àsìkò yòókù kò sí fún wákìtù màálùm kò sásìkò kẹ́kọ́ àsìkò tí máa pààyàn ní so gbogbo àsìkò mọ́ fọkàn balẹ̀ fún kú kò lásìkò. اجعل مماتك لحظة. bàbá ikú téèyàn ò tóbi lọ́wọ́ ẹ̀ débi kó má pààyàn yóò pa ọ́ pẹ̀lú karama. أو ساعة. wọ́n tọ́ fẹ́ mọ bí ọba kú bí ó ṣe rí wọ́n bẹ́ẹ̀ ṣe ń kéńlé ẹnìkan tẹ́ pé yéé ìdùnnú àwọn wà mí ọmọ dáràn tẹ̀yìn rẹ̀ gbóná jù bá ń lọ. أو فجأة. àfi tó bá wúlò ló kù ni wọ́n nífẹ̀ẹ́ para wọn torí ẹ̀. ọ̀rọ̀ ti kọjá mo parí assignment mi kí n tó kú ìkànnì ọ̀dà wọlé tọ̀ ní yọrí ẹ̀. اجعل مماتك لحظة. kò mọ mo ṣẹ̀ níyàwó kò mọ mo láfẹ́sọ́nà kò mọ ọkọ mi ń bọ̀ kò mọ. أو ساعة. tó bá sì wù ọ́ ronú pé lẹ́yìn wákàtí kan yìí wà lólù yìí before 2 ẹran lè túkùn. lọ náà nù. أو فجأة. o sì lè kú lójijì kọkàn rẹ títì báwo. o là ń wò ní títí rẹ títì àsókù là ń wò. أو غدا بعده أو غديا. tẹ̀lé mi lálẹ́ yìí. أو غدا fẹ̀mí rẹ̀ rìn. بعده أو غديا. ìwọ tí ń tàn gúnugún ìkúléwé ọjọ́ máa fọkàn sí yìí o a kúléwé tó a bá gbọ́kànlé lẹ́yìn o gúnugún ìkúléwé tí wọ́n fi sí gbẹ́rẹ́ fún ọ sí lọ́ọ́ fi ń dáwọ́lẹ̀ lórí ọ̀kadà yóò yẹ lẹ́nu pé katapọ́ọ̀tì ti fi pa gúnugún òsì rẹ̀ dànù. kí ni ẹ fún ọ tó fi ń tọ́kú kí ni ẹ fún ọ pátápátá wọn ti fún ọ lóògùn òkúgbẹ́ tí ìbá sọgbẹ́ ní òpá ńkọ́ ìwọ sì máa ń tí ó pa ọ́ kí lọ pèpè àkàlẹ̀ gbogbo nǹkan kókó ra wójà ó wà rán kú bọ́sẹ̀ lẹ́nu bá ti lè wù ọ́ báyìí gbogbo nǹkan dìmọ́ra ní kò bàjẹ́ yẹn náà
اجعل مماتك لحظة mùdàmúlò ní. أو ساعة أو فجهة ikú. أو غدا بعده أو غديا. ikú bá kọ́ dé gbàrà náà yóò kọ́ fún àwọn ọmọ ní àsìléwọ̀. fáàrí wọn wọ mí nù. wọn wà ọ̀rọ̀ dúndún. gbogbo lé wa yóò kú rírì. wọn máa kí ọmọ pé ẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sì pé méjì ọlọ́run ó tọ́jú yín ẹ pẹ̀lẹ́ ọlọ́run ti mú yín báyìí. gbogbo tí ń fọlá mi wọn rọ bí ewé tí ẹ sáná lù. ألا أيها الناس ليوم رحيله أراك عن الموت المفارق لاهيا. àwọn onígbà gbádùn kíkó tó dé kí wọ́n ní jẹ̀mọ́ kí wọ́n ní. ẹ gbọ́ kí sọ̀rọ̀ lẹ́ àmọ̀ ní gbogbo àti yóò gbádùn kíkó tó dé àbí tí kò dé tí ìrora wọn ò ní pọ̀ jù àwọn làwọn tí èròǹgbà wọn bá ti kéré tí wọ́n ti gé kúrú kíkó tó dé ẹ̀ tó wà á mọ́ yà wà láyé yìí ààrẹ ní nǹkan kan gómìnà kọ́mìnì ní tí ẹ̀ wà á mọ́ yà o kẹ́mi tó bọ́ lára wọn wọ́n dààmú jù wọ́n mọ̀ wípé adúlé ti lẹ́kí ti àjá tí wọ́n sì ń tì wọ́n máa fìtí náà ẹni bá ti mú tiẹ̀ kéré máa bọ̀. أيها الناس ليوم رحيله. àtàlẹ́ ló wà ní yóò wá ṣe báyìí yóò wá ní gbogbo ohun tó kó jọ yóò máa ní yé ṣe ti ń dálẹ̀ náà ni ilé alájà 52 alájà lẹ́mẹ́rin yóò máa dààmú yóò máa ké yóò máa gbèrìrì ọlọ́run ní sọ fún un tó kó jọ tó torí wọn sẹ̀mí ni gbóni ń kún ọ lọ lónìí tí o bá rí ẹ kó dání ọmọ àlè ni gbogbo tó torí wọn sẹ̀mí ni mo lọ wọlé tìlú òyìnbó mo fẹ́ lọ wọlé tó wà ní Ghana mo fẹ́ lọ wọ ti Qatar mo fẹ́ lọ dákun torí Ọlọ́run ilẹ̀ Nàìjíríà gẹ̀ ẹ̀rí wò tán ìmí ti wù kókó tẹ́jọ́ ń gbénu rẹ̀ tẹ́ mọ̀ ẹ lọ wo iye olówó tó kọ́lé tágbàlá wọn fẹ́ ìgalà tí ń gbébi àti ọ̀ní gbogbo nǹkan kí nǹkan ti wà lágbàlá wọn òun tó lè mẹ̀ntẹ́n létí kú wọ́n fi lélẹ̀ bọ́mọ̀ kan sùn kan ní ó pàjẹ́ kí lè tó mọ́. àbí sọ́tàn ọmọ náà yà ń dé sọ́tẹ́ẹ̀lì òru ní nǹkan burúkú òwò wọlé wa ẹni tí màá san ló ti kú èyí rẹ̀ ní ńlá tó kú rí tẹ́lẹ̀ mẹ́ntẹ́lẹ̀ wọn ni àfàkọ̀kan nu wọn tó bá jẹ́ ní Ọlọ́run wọ́n máa yẹlé wọn tì ní. wọ́n ṣòdì olówó kan níjọ ni nínú kìnìún tá a máa wò yẹn yàrá tó gbé tó bẹ́ẹ̀dì olówó ńláńlá òjò ti wá pa kókó wá hù ní yàrá tó kú sí. gbogbo sílẹ̀ ti já bó ṣe tó náà ló wà mẹ́ o tẹ́ ẹ bá rí iye tó fi tó léwu ó wá tó kò sọ́mọ tó lè lò ó òjò wá wọlé kókó wá ń hù gbogbo fóòmù ti wá ojú tí ayé máa la. أراك عن الموت المفارق لاهيا. ẹ̀kejì bùnà tó wà já sí lálẹ́ ìbáyìí. ألم تعتبر بالظاعنين إلى البلاد. ẹ dákun ìyàwó yẹn lára jẹ́ ni ọmọ rẹ̀ la jẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ la jẹ́ ni ọmọọṣẹ́ rẹ̀ la jẹ́ ni ha efi tàn sábẹ́ efi kẹ́kọ̀ọ́ o níjọ́ ànábì ikú ilẹ̀ rọ̀ àwọn tí wọ́n gbà pé lè kú wọn pé kò lè kú tó bá kú bo ní káyà sí ó là ń jẹ ó là fi ń ṣe fáàrí ó láyé òfin lè gùn agàràgàrà èmi lọ́mọ ọ̀dọ̀ ànábì èmi ní bá bomi èmi ní bá kó bàtà èmi ní bá sọ́lé tó bá ti wá kú kò sí tún ìpè àmọ́ wọn lè tún fún ànábì. Abubakar bá dé oníkùnrin tó ju yín kú rírì báyìí wọ́n ní wọlé ọlọ́wọ́ ẹrù ńlẹ̀ ànábì dẹrù. وتركهم
دنيا جميعا كما هي ikú mọ̀ lágbà. تركيم ẹ wo bàbá àgbà ni ìmáàmù àgbà lọ ni. دنيا جميعا كما هي. kí ni o tó wò ìdúró ni o tó wò ni àbí karama ká máa bọ̀ kí ni o máa rọ́ gírígírí àbí ká gba máìkì ká máa kí o bí màláìkà. gbogbo ẹsẹ̀ wa dáa tó ọlọ́wà wo ń pa olùmọ̀sáfẹ́ pa ọ́ náà ni. ولم يخرجوا إلا بقطع وخرقة. kí lè wá jẹ́. àwọn tí wọ́n wúlò nù ayé ni wọ́n ń kú yìí ọlọ́run òrówó àti pa wọ́n kátó ìwọ̀ tó ọjọ́ dọ̀tí inú ayé ọlọ́run pa àwọn tí wọ́n tún ayé ṣe gan kí ni òrówó àti pa wọ́n tó ń ba ayé nu jẹ́. kéèyàn ṣe útúbà fún 40 ọdún àtọdún mẹ́ta àti ìwà oríṣiríṣi bàbá tí fẹ́ kí nǹkan bàjẹ́ wọ́n mọ̀ lọ wọ́n mọ̀ bọ̀ torí àti parí ìjà wọ́n kú lọ́fà wọ́n kú nílọrin wọ́n máa dààmú ká ọlọ́lá èmi ò lọ́ọ̀ níwà èmi ò lọ́ọ̀ sinmi àní mo fẹ́ pa ọ́. Allah wa ma amaru min manzili dhalla khaliya. ẹ̀kejì téèyàn fi sunkún já tí ó bá kú ẹni kí tún ni alikọ̀nà àtúmínì ha biliyasir díẹ̀ tọ́lọ́n bá fi tọ́ ọ lẹ́nu wò yọ ayọ̀ ọkàn ibi tó bá ti ń lé ayé ká ọ gbàgbé ọlọ́run yọnu sí dùdúbẹ́ lọ ń kọ́ńpléènì akọ́lé àti ìrìkùn biliyasir àṣírí ẹ̀ ti bo kódà ṣe pop nǹkan mọ̀ sí ọ níwọ̀n tó gbọ́njú bá gbà tí wọ́n fi ẹ ní òré ṣe sílì ẹni pẹ̀kúyà rẹ̀ nù ń bẹ̀ hùn tó gbọ́njú bá gbó nǹkan àgànná tí wọn ò rẹ́ ibẹ̀ mọ̀nà bí bàbá ọ̀pọ̀lọpọ̀ wá sí ilẹ̀ẹ́lẹ̀ bọ́tọ̀ sáà àgbọ̀njú bá bọ́tọ̀ ni ṣèbí ilé dé lọ́rùn rí ìdùn ta ni ó pa ìdùn nínú bọ́tọ̀ bóòlù àti pàdún bí àgànná tó tẹ́ kàn sámà ẹ̀rí ẹ̀ta lẹ́ ń bẹ ni gbogbo nǹkan burúkú ni ó máa jẹ wọ́n. wọ́n ti ní àpáàdì ní yàrá ó máa fi họ ara kọ̀ọ̀ wọ́n fi họ ó kọjá tá a lè fọwọ́ họ. wọ́n á fa aṣọ kó èso wọ́n ti kan èso jọ wọ́n á fi kọ́ wọ́n fi kọ́ ilé tí ò ní sílì láǹgbà kọjá àárẹ̀ nǹkan lù wọ́n lórí bẹ́ẹ̀ ṣe lu ayé nù. Dhari dunya litanju min fitaniha. wọ̀ kan wá dé ọwọ́ akẹ́kọ̀ọ́dà ẹ wà láì mú orí ó ṣe pop fa ó tó wá ní òtí ìráyè kúnlé ọ̀dà ọmọ tó ń ṣe wọ́n lọ́ọ́ bá ní ọkú ta kí lọ́ọ́ sí. Wagudda tarifa ya magiruru anha. Waragbatu ẹ̀gbọ́n aragbatu fil akhirah kọ́ a máa sojú kòkòrò bò lọ́sì pàdé ọlọ́run ọjọ́ kan ayé iná ò dópin ẹ dájọ́ o tí ẹ bá dá ní oko. Fa innal Mustafa al-hadi la anha. Wa dunyaka allati garratika minha. زخارفها تصير إلى انجزاز. وقيل في الاستعداد للموت هو أن يتوب الإنسان توبة طاهرة توبة نصوحة. nínú májàmú kó yẹn fẹ́ túbá wọ́n ti ń jẹ́ múra kalẹ̀ kó yẹn fẹ́ kú ká múra kalẹ̀ fún kú ká túbá ká bọ́pá bọ́sẹ̀ kú níbi ẹ̀ṣẹ̀ yányán lẹ́yìn tó mọ kanga àbí ṣé ti ń da irú lónìí jàmọ́ ẹ̀ ní kíni
istihsanul alfawahish ká máa sọ ìwà àbàjẹ́ di ẹ̀tọ́ ká sọ ní tó dáa ká máa kún lọ́dà istihsan ìmáa sọ di dáadáa nǹkan bàjẹ́ nǹkan tó rinrin lójú ẹni bíi kíni bíi kọ́ mo mú sìgá lọ kí yàrá ẹni kíni fi ṣe ni ẹni bíi kíni kí ìyá àti bàbá kan lè mú ọmọ tí wọ́n bí kan lọ́ọ́ bá ṣẹ́yún ìwà àbàjẹ́ kó wá sọ di nǹkan bàbàrà ìyá àti bàbá kan lọ tọ́bọ̀wé pé oyún tọ́mọ wọn ní ìwọ̀n fẹ́ kó bí ẹ bá pálápàsáyé àwọn làwọn bí àmọ́ ẹ pálápàsáyé ẹ jẹ́ nǹkan bá nílé ọmọ kó mọ̀ lè bí mọ́mọ́ ẹni bíi kíni kí wọ́n sọ ìdálémọ́sù di bàbàrà gbogbo tó jẹ́ àbàjẹ́ ká máa sọ di kíni nǹkan dáadáa kò wá já lè túbà mọ́ ẹni bò ní ma wí nísìn kí lójú òrírí aṣọ babaláyéwọlá aṣáyìn náà sọ bẹ́ẹ̀ kí lójú òrírí ní ìjẹyìn ó túbà ìyá alágbájọ ọmọ rẹ máa mú ti ewé ìsinmi àti ìṣe nù kò ní túbà bá lágbájá ṣe ronú ọkọ kẹrin ni láyé labá yẹn gbogbo wà bàjẹ́ lónìí ẹni bíi kító ni dáhùn ọmọ JSS2 kó móbìn wálé wá sùn ọmọ JSS2 kó móbìn wálé wá sùn ọmọ JSS2 wọ́n máa fọ́ fàlàyà nínú mọ́rúwá. ìyàwó ni ó sọ̀rọ̀ ìyá yà onímọ̀ ni mo fẹ́ lọ sùn bẹ́ẹ̀ bá ṣe tán ó gbà kékeré mọ́rúwá bẹ́ẹ̀dì ni wọ́n bá ti sọ àkísà àti aṣọ méjì rẹ̀ ń kalẹ̀ wọ́n ń jayé lọ́nu ìdákun létí ojú rin èrò onímọ̀rúwá lọ gbé ọmọ kan sì bóde ńbẹ bí ọyọ ọ̀nà oṣù ìyá rẹ̀ ò fa iwo ta gbogbo wa bàjẹ́ wọ́n sọ dẹ̀tọ́ lónìí wọ́n sọ di nǹkan tó jẹ́ yáàyì kódà wọn ò bú ọmọge mọ́ pé lọ́mọkọ wá ìyá ni ọmọ pa ìwọ́n jọ náà ọ̀ní lọ́kọ ni ìwọ ìyàtọ̀ wà ń bí ọmọ rẹ ti mọ́kùnrin bíi mẹ́rin wálé bùkẹ́ ó sẹ́fì sí ọ ni dápẹ́tẹ́ ẹsẹ̀ rẹ̀ ń gbọ́dọ̀ lẹ́nu kan bímọ lẹ́yìn ọkùnrin tó mú wáyé kò sí hálẹ̀ mọ́ yẹnu máa pé èyí tó tiẹ̀ mọ́ ó láìsìkì èyí aláìsìkì lè yí orí rẹ̀ mọ̀ burú èyí ń lo ọmọ rẹ̀ ló láìsìkì wọ́n á lọ ó wá ka 500 mẹ́ta ó ní ń wí eléyìí dáa oúnjẹ dí ọmọ rẹ̀ lọ oúnjẹ kò má pé ó láìsìkì dédé rìn ṣé àìsìkì náà ń pè dàbí àrísìkì dandan dédé gbogbo nǹkan wọ̀nyí ẹni bíi kítún ni wọ́n ti ìwà àbàjẹ́ tí wọ́n sọ dẹ̀tọ́ lè mú nǹka ẹni bíi kíni kíyàwó máa ṣẹlẹ̀ ń gbòòrò ọ̀fà sí gbòòrò ọ̀fà síra wọn kóbìnrin wa lọ lé bàbá rẹ̀ kó àwọn fẹ́ lọ sàṣẹ́lẹ̀ ìyàwó kó wá sùn bẹ́ẹ̀ ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ níjọ́ bó ṣàkókò òru wọ́n fi pakupaku wọ́n fi sìn wálé ọkọ rẹ̀ ọkọ náà ti wá wọn àmú géńdé mẹ́rin ẹ̀sìn àti yín lọlé kí lè yí obìnrin wá tẹ̀ lọ sún ní ọba yín nísìn gbàtà àti ìkẹrù tẹ́kìlẹ̀ wá sí ilé ọkọ ń gbọ́ orí ọkọ náà sì pé yóò wá ní kábí kẹ́yìn lọ gbé ẹ̀bà fọkọ ńlé ẹ̀sọ́ fún bàbá yẹn ní kó tilẹ̀kùn wálé o àyà kó yà ti pa ọ̀ wálé mọ́nù dèdè rìn pa á bá kún. lẹ́bà ìyàwó ti wá dàrú pé ẹ̀bà lọ́lọ́run rẹ̀. yóò tún wá ní èmi ò láìkì gbígbóná lọ gbé síbi kan kó tutù wọn aṣọ lóko ẹ̀bà tútù orí rẹ̀ mọ̀ burú wèrè bàbá. àṣeyẹ gbọ́dọ̀ máa mọ̀ pé kóbìnrin máa kúrò lábẹ́ yín lóòrèkóòrè tó bá yá apá yín ò ní ka mọ́.
ẹ lọ sìnáwó oúnjẹ lọ sìnáwó ìwé ni kò wá sunrun mẹ́ta ta ló fẹ́ lọ́kọ ta ló fẹ́ lọlé ọkọ ta ní lọ sunrun ya àyẹ̀wò ló gbà ọ́ níbẹ̀ pàdé mi lẹ́ǹkùlé ara tí a kó wálé tí a wá ṣèyàwó yóò wá pàdé bọ́ìsì tó ti lè rí ẹkú àtijọ́ nù. ẹ múra pẹ́ kú náà ni ìyẹn ọ̀sẹ̀ sì náà fá gbogbo ẹgbẹ́ rẹ kú tán ọ̀tún wọn pọ̀ ọmọ wẹrẹ ọkùnrin àdúgbò torí ọlọ́run lójú àṣesì náà kú wọn ní kọ́ bóró ní ṣe kọ́ bí kò sì máa wà léwéléwé lọ náà ni ọwọ́ àdàgbà gbogbo jàǹbá kí lẹ́nu rẹ at 70 ọ̀tún sóòsì ọ̀hún sóòsì ọ̀hún ròdò sí bẹ̀rẹ̀ ẹ̀dí ìró sún béèrè kò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kó n fẹ́ kíyàn gbogbo ètò òhunjọ náà ni ó kó dáadáa kí ló kù mọ́ lára rẹ̀. ṣé wọ́n ń gbọ́. àtàsáwùrù lil-akhirati bil-a'mali as-salihah ká máa pèsè àlìkìyàmà kalẹ̀ pẹ̀lú iṣẹ́ dáadáa ẹni bíi kíni tó bá ní bọ́ọ̀ nílé bil-a'mali as-salihah fàṣítà àárọ̀ kùtù tán bóyá 30 minutes kí wọ́n ṣe kíni ọtún pa tó bá dọwọ́ ọ̀rọ̀ lẹ́ tó mọ̀ dáná alẹ́ tó ṣe kíni ẹnìkan bẹ bóyá wà lójú ẹgbẹ́ mi ṣe àmọ́ ní máa gbọ́ lálẹ́ Ifá ẹ òbí lè mi ṣe jìnnà síbi tẹ́tí ń pọnmi tó níbi pavilion wa ní máa gbọ́ ọ̀gọ̀rọ̀ wá pé mẹ́bí o wọ́n ní sáwà tá ní lépé méjì ni ọ̀gọ̀rọ̀ wá pé mẹ́bí o ó ní ẹ lé ẹni tó ní kó wá mọ́kùnrin ẹ lé wa ó wá wá mo ní dàkú sí wọ́n lọ lómi bóyá ẹni tí ó pọn lálẹ́ láàfin rí yọnu Ọlọ́run wọ́n sì lè ní kó mọ́ pọn mi nínú ọgbà mi ṣé mo tú Ọlọ́run tó fún mi lómi bóyá ìyá rẹ bóyá ẹni tí ó fi dáná lálẹ́ nìkan nù ó sì lé tó bá délé kò ní pé wọ́n lé yín náà bàbá ni wọ́n ó lé mi jáde. àṣẹ gbogbo àtàbà jẹ́ èèyàn ńlá tó lọ́ọ́ bá pè ní ńlá agbọ́dọ̀ wà extra vigilant agbọ́dọ̀ mọ́ àmọ́ pé wọ́n ń fowó kọ́ wá ba nǹkan jẹ́ ká mọ́ gbà tí n bá yẹ ti kọ̀rẹ́ tiẹ̀ lálẹ́ ìtàgéètì lẹ́tì bá lọ́la sọfẹ́ pọn mi ni mú wàásù méjì wá yóò mọ gbowó ni wọ́n wà ní kó dá àgbàlagbà ń gbowó ká tó pọn mi mo ti chẹ́kì ẹ̀ lẹ́nu checkmate ẹ̀ mẹ́tò gbọ́bà lẹ́nu rẹ̀ lóde tó ń ṣe jakujaku báyìí iṣẹ́ la gbọ́ sísá ni ọmọ sọ omi tí mo ń tán pani kò ní ṣerú ẹ mọ́ ní tí wọ́n ojú orí lálẹ́ tèmi nù ọ̀rọ̀ tí ò ní jẹ́ ń sùn ń sọ fún ọ lójú ẹsẹ̀ ni oníwò rẹ kọ́ bà mí láyé jẹ́ na dírẹ́fà mi ní ẹbí tọ́wọ́ ọ̀rọ̀ fún báyìí ní sọ̀rọ̀ pa àjẹbí dúró ká bẹ ẹni tó ṣe wèrè sí i kò ní sọ̀rọ̀ sóhun yóò wá ní kó dà Imam fẹ́ fọkọ̀ pa wọn sọ pé nǹkan dénú òun tí ń wakọ̀ wọn ò mọ plate number náà fi mà kó ní. ẹ̀ńtà bá sì bẹ̀ ń sẹ́ngbà míì wọ́n á máa sọ lájẹ́ ní tó ní sẹ́ lọ ìwọ lọ ní tí wọ́n dáràn bọ̀ ọlọ́run. bìlẹ̀ àmàlẹ̀ sàlẹ̀ ha iṣẹ́ tó dá ẹ pìrìpìà rẹ̀ kalẹ̀ fún àyàn lómi èló ni ń ta sólà èló ni rabi mẹ́rin sì gbà wájú ta rẹ lọ yóò tún bọ́ síbòmí ẹnjìnà Abdulhakeem Adédìjì sólà tó nìkan ti rì sí Ọ̀fà more than 600 ọlọ́mọdé ó parẹ́. Àmín. ẹ dákun torí Ọlọ́run ṣe pé ẹlòmíì ò rí náà rí èso ẹ̀kọ́ rí náà rí kòtò síbẹ̀ kọ́ ibẹ̀ láti rí pé àkekè ní bọ̀ ẹ̀ síbẹ̀ kọ́ yé ejò ẹ̀rí náà ni o bẹ́ẹ̀ ni yóò ti bùyàn jẹ o ẹni ó bùjẹ ní ó kéde ẹ̀mọ́ kí nǹkan gé jẹ ẹ wá wo bá iṣẹ́ tí ìmọ̀lẹ̀ ń ṣe nù ẹ wá níjọba nìkan ni ó máa ṣe ìjọba nìkan ni ó wà lè jẹ́ náà ni
kí ló tẹ̀yìn olówó náà máa rà lórí tẹ̀yìn náà máa rà. bọ́ọ̀ bá lè ṣe pàtì ẹ̀rí ságbólé tẹ́ ti bí ọ agbolé yóò lè gbà ju 20 lọ tó sótán bàbá lè sàrò lè má tó bá mo lọ wí jèrè. ذري الدنيا لتنجو من فتنها. ṣèbí tí Ramadan bá ń bọ̀ báyìí wọ́n bọ̀ báyìí. wọ́n tá a máa rí jọ ni pé àwọn olówó máa tó mọ́ṣáláṣí kùn ká wọ́n tó mọ́sálásí kùn. mọ́ṣáláṣí àdúgbò kankan wọ́n ní ọdún dé ọdún dé. ọdún náà máa pe àwẹ̀ ọdún náà wọ́n ń pè àwẹ̀. ọlọ́run bá fọ̀rọ̀ kí alájí wa ọ̀tọ̀ lórin àmín. alájí ọ̀tọ̀ lórin tí Ramadan bá dé kí ni gáàsì làwọn tó máa ń pọ̀ báyìí wọ́n pọ̀. tó máa ń pọ̀ la máa fi kí asámúfọ́gbọ̀n ọjọ́ ni ọmọ ọjọ́ níbí yìí. alájí ọ̀tọ̀ lórin ni ó gbé wọn dé kí ni sábàkà àgàṣẹ́rífà àti ibẹ̀ǹtì Muslim ó dé sórí ó dé sórí. ó dùn gbà náà Allahu Akbar. nígbà fẹ́ kọ́ mọ́ṣáláṣí bàbá tó bí alájí láìwọ láìgè alájí Salimon tèmi dire ẹ̀mẹ́ tí ẹ gbé kalẹ̀ níjọ́ tó kọ́ ti tàdúgbò yín bẹ́ẹ̀ ti ń jẹ́ ibi ìsàlẹ̀ létọ́ lọ́dọ̀ wọn nílé wọn bí tí àfa Amẹ́ríkà ti ń kírun arárọ̀ mi bàbá yìí ni ẹ yanjú ẹjọ́ náà lọ́hùn ẹjọ́ náà lọ́hùn-ún. sẹ́tàn wa parẹ́ lónìí ìparẹ́. àwọn tó bá ti mọ̀ pé àwọn òkú ni wọ́n máa ṣe irú sẹ́hùn torí ní tí wọ́n ṣe ni wọ́n lọ pàdé lọ́dọ̀ Ọlọ́run tẹ́wàá lówó tí ó gbà pé òun òkú yóò wà á mọ́ yà tí èkú ni dámi lọ́ọ̀ máa mi. وغض الطرف يا مجرور عنها. al-ibti'adu anil ma'asi ẹ tó bá wà pé òun òkú ẹni kí ni ó tún ní kí ni ó tún ní. ẹsẹ̀ ni ó máa jìnà sí ẹsẹ̀ ni ó máa jìnnà sí. tó yóò máa rò pé ṣé tó ń ṣe lọ́wọ́ ìbọn bá pa ṣó wà lè jẹ́ nà ó wà àlùjánnà bẹ́ẹ̀. ikú ni ìjẹ́kẹ́yìn ó lè ṣẹ̀ ẹ jẹ́ kéèyàn ó lè sẹ̀. gbẹ̀dá tó ti máa ti ń sáfẹ́sẹ̀ ń ronú pé òun ó kú ni Orun kó. kí àyà rẹ̀ délẹ̀ ká máa lọ lé. بسم الله الرحمن الرحيم. وما جعلنا لبشر من قبلك الخلد. ọlọ́run wa nábì sallallahu alaihi Alaihi wasallam. mọ̀gbọ́n tí ń sọ òun pa ọ́ òun pa ọ́. òun ṣe kí ni òun pa ọ́. ma ja'alna li basharin min qablika al-khulda. وما جعلنا لبشر من قبلك الخلد. ẹnìkan tó ẹ̀dá kan tó ṣáájú rẹ̀ tó ṣáájú rẹ̀. àfẹ́ nìkan ní sẹ̀mí gbére à pa ọ́ á pa ọ́. àfẹ́ nìkan ní sẹ̀mí kíni ìsẹ̀mí gbére. àsìkò rẹ̀ ń tó bọ̀. ń tó bọ̀. أفإن مت tá a bá tiẹ̀ pọ̀ tó kú tọ́ kú. فهم الخالدون. àwọn tí wọ́n pa àwọn dẹ̀yìn rẹ̀ rú wọ́n yí nǹkan rẹ̀ padà sanu ọmọ abẹ́ lọ gbére ni ọ̀nà wọn bẹ̀ lọ gbére. à pa wọ́n tẹ̀lé ọ ni. àbí ẹnìkan pé tó a bá ti kú tán lòun súyàwó rẹ̀ lópo tí ò ní fi ilẹ̀ fẹ́ lómi Allahu Akbar. ọ̀nà ní ju ayé. ó ní lè ju ayé ẹ tó jogún nǹkan tí ń sakọ kò ní ju ilẹ̀ fẹ́ lómi. yóò júlẹ̀. onífi ń yà mí lẹ́nu pé èèyàn lè wà nípò ipò ọwọ́ àlọ́ ní kú ò mọ́ ẹnìkan ò kú ò lọ débẹ̀. lọ débẹ̀. Allahu Akbar. bàbá ẹ tẹ wà nípò tẹ ń para yín torí ipò nítorí ipò. tí táwọn lọ́wọ́ tí ò bá kú tó takú ni tẹ gbúrò pòdò ní Azikwe ńkọ́ àbí Sàdáúnà tó pọ̀ tí ò kú wọn. yàwó Sàdáúnà Hafsatu oníkọ́ pakọ́ tó pa Sàdáúnà tó pàṣẹ lọ́nà. gbọ́dọ̀ wí jèrè. كل نفس ذائقة الموت. ọlọ́run wa nábì sallallahu alaihi wasallam. ọmọ dá wọn lóhùn kúlù كل نفس ذائقة الموت. ẹ bá ń ké bí gbàtà wà nínú àwẹ̀ ẹ dákọ̀. كل نفس ذائقة الموت. èyí náà ìyá náà. كل نفس ذائقة الموت. ẹ sì gbé súrà náà ẹ wá kí n wo ẹ jẹ́ n wo ẹ dákọ̀. كل نفس ذائقة الموت. ó ti dín lóṣù kan ní ìsìn táwọn náà wẹ̀. كل نفس
ذائقة الموت. bọ́fà ṣe tó yìí ṣe tó yìí. ọba lè kí olú fẹ́ràn àwẹ̀ jù. bẹ́ẹ̀ ni ó rọ̀ jábà ó tún ṣàbánà ó mọ̀ fẹ́ràn àwẹ̀ egun ní máa lé máa dojú ọ̀sán báyìí ojú ní wàá tutù. كل نفس ذائقة الموت. ẹ̀yin ò fura bí wá sí aago méjì aago kan sí aago méjì sí mẹ́ta ewu lẹ mọ rí sẹrífù nínú àwẹ̀ ń máa bẹ̀ ni tó bá di ọwọ́ 6:30 báyìí yóò wá gbé sí sábà tí ń sọ ìsinúdé tó bá di alẹ́ ọkùnrin kòró àpòkọ síwájú. àbí sọfíù nítorí àti ń gba ń rí lójú ọ̀sán rí ní o ṣe dákọ̀ àwẹ̀ ojú tó fi wò mí ní sọfíù tẹ̀ rí pé n tẹ̀ ń sọ dá látàárọ̀ ìwúlẹ̀ wa a sì wọnú ẹ náà níbo lọ wí jèrè. كل نفس ذائقة الموت. àsìkò sí ọlọ́run wà nábì ọlọ́run ní kò sí kò ní gbogbo ẹ̀mí ni ó jẹ́ kú yó ó látọ̀ wò ni ọ̀tọ̀ tiẹ̀ wò nù n tà ń tọ́wọ́ kì í pọ̀ ṣé dídò dènà kéèyàn ó bu májèlé ẹ̀kún ọ̀kan sẹ́nu ni ṣèbí kò kàn ti kàn rẹ̀ kínkín náà ni ọlọ́ náà nù. كل نفس ذائقة الموت. kéèyàn ó tọ̀ nǹkan kó tẹ̀sí ẹ̀ báyìí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ni ó tọ́kú wò àmọ́ tó bá ti lè di pọ̀ tọ̀wọ̀ ọ̀ wáyé mọ́nu kò sáré tí ò ní kó ọlọ́run ànábì kí ni ṣe ọ̀kú èmi mú lẹ̀sìn Abubakar wàá gbóríṣì ànábì dáhà báyìí wàá pè é ya Muhammadahu ya Muhammadahu sallallahu alayhi wa sallam. ya Muhammadahu ànábì ò mìíràn mọ́ wàá jẹ́ ní alá man kana ya'budu Muhammada fa inna Muhammada qad mata. ومن كان يعبد رب محمد فإنه حي لا يموت. ó ní ẹ wá o ibi ọ̀rọ̀ dé dúró yìí ẹni bá ṣe pé ànábì ní ń sìn ó ti kú báyìí o mo ti confirm ẹ̀ kó ṣe kí ni àmọ́ tó bá ṣe pé ọlọ́run tó rán níṣẹ́ lọ ń sìn ó ní òní kú láíláí o. ẹ̀yẹ́ wọ́n sọ wọ́n sán ẹ̀tẹ̀ nítorí ẹ̀sẹ̀ wọ́n sọ wọ́n sán ti kú báyìí o. kò wá sí olówó tí ó lọ tá a kan ọ̀nà torí rẹ̀ jẹra mọ́lẹ̀ ẹ̀ torí kíni mo tí wọ́n jẹ tí wọ́n mú lókù. ọlọ́lẹ́mí kọ̀ọ̀kan ní tọ́kú wò dá mi lóhùn. ونبلوكم بالشر والخير فتنة. ọlọ́run náà wàá dán yín wò. ní kíni. بالشر àáfà burú dán yín wò. والخير فتنة. kódà a tún fi dáadáa dán yín wò àṣé àdánwò ni kò dáa fún yàn àdánwò ni kò má dáa fún yàn. ẹ dá mi lóhùn. àdánwò tó wà ń bi kaburú ó kànyàn hal ọlọ́run fẹ́ béèrè pé sẹ́yìn lè ní sùúrù hal tasbirun àdánwò tó wà níbi kó ṣoore fún yín ao tashkuruna ẹ ní sùúrù bàdánwò burúkú bá dé ni àbẹ́ dúpẹ́ bàdánwò orí bá kàn yín méjì náà ní fìtínà méjì àdánwò ni àfi dáná yá yín ni ẹsẹ̀ lówó iṣẹ́ àdánwò
lèyàn máa kíyàn kó tó lówó ó sì ní tọ́lọ́ kan fi dán o kò tí ì pọ́dún kan tó dẹni èpè àsọdá burú tó fẹ́ ṣe àsọwọ́ tí ò ní ni gbogbo táwọn gbèsè pé Nàìjíríà kí ni a ṣe owó ló sọ ọ́ dẹni èpè abẹ́ ìgbọ́mi yé àsádánwò nípò àsádánwò lọ́ba àsádánwò lèmọ́mù kẹ́yọ̀ dẹ́kọ̀ bẹ́ẹ̀ àsádánwò ni àsọyẹ ká máa sunkún bá ṣe sí rárá yọ̀ ni àsọ tó wá dá àyè kan kì í sí ọlá mọ́ ó di àdánwò síyàn lọ́rùn nù nítorí tó bá ti di pé wọ́n lẹ aṣọ wọ́n lẹ ọkọ̀ rẹ̀ má ga ìwọ nìkan ẹnìkan gbọ́dọ̀ jókòó tì ọ́ dákun fóònù wọn sì ní jókòó tì ọ́ sàárẹ̀ ni wọ́n jókòó tì yàn àsádánwò ni àsádánwò ni kéwòn dẹ́kọ̀ gómìnà àṣẹ́sẹ́nẹ́tọ̀ àsádánwò ni déédéé tó ń gbà ń bẹ̀ ṣe iye wọn lọ ń fún lóúnjẹ ìwọ gómìnà ṣé déédéé tó lọ́ọ̀sì lọ́ ń ṣe àsádánwò ni àsádánwò ni kéwòn jẹ́ mínísítà àsádánwò ni chairman house of rep àsádánwò ni àṣẹ́bẹ̀ ṣe ń rẹ́rìn àṣẹ́ ìmọ̀ tẹ́ ń ṣe ni àṣeyẹ kẹ́ máa sunkún ni pé wà nínú àdánwò bóòlù ẹ̀sìn kọjá ń bẹ tẹ́ ẹ̀ ní kọlu ọlọ́run. ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. sáàlì ní sùúrù abẹ́ lè dúpẹ́ àwọn ní bilibalayi ọlọ́mọ adáwò ẹ̀gbọ́n bilibalaya wà ní àm bilibalaya wà ní àm dẹ́sẹ̀díkì asọ́lọ́mọ adáwò pẹ̀lú oríṣiríṣi àdánwò àwọn kan tọ́kàn wá kọ̀ yóò tún wá fi àwọn àdẹ̀kùn náà dáwò àṣetò lóúnjẹ ilé àṣàdánwò ni ọmọ ronú pé wọ́n lọ tó bẹ́ẹ̀ abọ́lọ̀ fún ọ jẹ nítorí ọ̀n lè gbà tó ọ̀nìrí jẹ mọ́tò ikú. wọ́n gbọ́ mi mọ́ ẹ̀ ń gbọ́ nǹkan mi. àdúrà máa wá bẹ́ẹ̀ ni sùúrù abẹ́ẹ̀ ni kàlùfákìrì ẹ̀gbọ́ wàlẹ̀ alam hamza gẹ́gẹ́ bíi kéèyàn ó tòsí àbíkárọ̀ ó ní wàṣídà àbí ìfúnpinpin àdánwò ti bàláyánu tiniam wàlgínà wàlázà wàlázàtì wàsúrúr bóyá ọlọ́run rọ̀ ọ́ lọ́rọ̀ bóyá ọ̀rí gbádùn ayé àbọ̀rí dùnú mẹ́fẹ̀ẹ̀fà tí mo kà yìí mẹ́ta ń bẹ làdánwò tí ọkàn wa kọ̀ mẹ́ta làdánwò tọkàn wa ti ń dùn mọ́ mẹ́fẹ̀ẹ̀fà àdánwò ni àwọn tí ó paasi lákọ̀ọ́kọ́ wọ́n ṣe sùúrù pẹ̀lú pé wọn ò lówó lọ wọ́n ṣe sùúrù pẹ̀lú pé wọ́n tún ṣe kíni ara ni wọ́n àbí nǹkan lé mọ́ wọn àwọn tí wọ́n dúpẹ́ pé àwọn ní láárí abẹ́gẹ́ ti báyìí ní ìsìn àwọn rọrọ̀ wọ́n sì ní gbádùn wọ́n sì ní dùnú ayé méjèèjì náà ni ẹni tí ò ní kó ṣe sùúrù ẹni tó ní kó dúpẹ́ fọlọ́. ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. àwọn afọ kan tún ní bẹ́ẹ̀ kọ́ wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ bilkahari wà lutfi ọlọ́run adẹ́lòmí wò ọlọ́run akóníkápámọ́ra yóò tọ́ ọmọ tì yóò tọ́ ìyàwó tì kò ní rí bàbá fún lóúnjẹ kódà kò ní rí jẹ bí yóò tọrọ kò ní rí jẹ wà lutfi àdánwò kan ní kí kápọ̀ múyàn kó mọ̀ lè ṣe tẹ́gbẹ́ ń ṣe àdánwò kan tó ní kọ́ lọ́wọ́ sànú rẹ̀ àbí tó bá náwó sí ni ò jẹ́ tiẹ̀ bọ̀ náwó sóúnjẹ déédéé mọ́tò déédéé aṣọ déédéé obìn déédéé ọmọ déédéé ọ̀sán gbádùn ayé lọ àdánwò ni o tọ́ba ìròpọ̀ tó bẹ́ẹ̀ ọ̀ ní sọ̀kalẹ̀ láyọ̀. ونبلوكم بالشر والخير فتنة والفراق ẹ̀gbọ́n dáadáa báyìí abẹ́ ń gbọ́ nǹkan mi ni àbí kéèyàn kí nǹkan túká mọ́ yàn lọ́wọ́ àdánwò ní kí nǹkan fọ́n ká mọ́ ọ lọ́wọ́ firak òǹyà òwòsà kámúrò pọ̀ mọ́ rẹ ni kí lè rí ó dùn
kó kún kẹ́kẹ́ àṣẹ àdánwò kan ni kọ́sì kọ́kọ́ kọ́lé jẹ́nà mọ́ kọ́mọ rẹ̀ ní sunú rẹ̀ àṣẹ àdánwò kan tó ní kẹ́hìn ó yà fún ọ kẹ́hìn máa bọ̀ sí àdánwò ní méjèèjì àwọn bọ́ ti sí ra ń bẹ̀. wa ilayna turja'una. wal ikibali al ikibal wal idibar káyọ̀ kọjú sí ọ pé wọ́n lọ mọ̀ ẹ́ ṣe àdánwò ni o kó sì kọ̀yìn sí ọ pé wọ́n fẹ́ rí ọ lójú àdánwò ni. bàbá ṣé wọ́n ń gbọ́ mi. wa ilayna turja'un. wal mihina wal mihinati wal afiya almarad al mihina ìwé kan kọ́mọ lálàáfíà rárá àdánwò ni àlàáfíà kọ́lọ́ sí fún àlàáfíà káàró tù ọ́ àdánwò ni gbogbo ẹ̀ àdánwò ni. kullu nafsin wal jahali wal ilmi kọ́sì jálá ìmọ̀ká àdánwò ni bóyá ọgbà fẹ́ni tó ní mọ̀kànlọ́ ọmọ ọkọ lọ́dọ̀ rẹ̀ àbọ̀ dúró pẹ̀lú gbéraga kọjá ká tẹ́tíra sí yẹn ìwọ aláìmọ̀ká alifatiha oníṣẹ́kọ̀ yìí ọ̀ sí lọ béèrè kò kéwù kò béèrè bó ni ó sì là abẹ́ẹ̀ rí nǹkan ni olùsí tún ṣe ní gbéraga gbogbo olówó ni máa lakọ ọmọ lórí wàá bí n tiẹ̀ sámúsù bàbá wo mi tó wà lọ rẹ bàbá yìí àbí kí n náà ń pè ọ yóò tọ́ ní àbí kí n náà ń pè ọ kí lọ sọ o tó tó fẹ́ pé mo ní ma gidi gidi fẹ́ gidi ọmọ Ìmámù ṣé súnátà ṣe sọ ọ́ nù. jẹ̀wọ́n ò dá ma wà nàkìrà wà nàkìrà tó wà lè máa rí fa kọ́sì máa gbénu ayé kan mọ́mọ́ pọ̀ nbẹ àdánwò ni o ha ìparí ẹ̀ ká gbajúmọ̀ àdánwò ni o ma fil hayati. ma fil hayati baqa'un ma fil hayati thubutu nabuni libuyuta wa hatma ewu dáadáa. takharibu tilka albuyutu. mo fẹ́ yọ ṣẹ́jú márùn kalẹ̀ láti fi ṣàdúrà kànṣe fún bàbá wa Ìmámù wa Àgbà nílùú Ìlọrin tí wọ́n gbéṣẹ́ rahimahullah rahmatan wasi'a. má kìlọ̀ wí. ma fil hayati baqa'un. bàbá àná Muhammad sallallahu alayhi wa sallam. kí ló tẹ̀ yòǹbó rẹ̀. sallallahu alayhi wa sallam. wọ́n ní inna Allaha dájúdájú Ọlọ́run dájú Ọlọ́run. yujarribu ahadakum yóò máa dé ẹnìkọ̀ọ̀kan yín wò yóò máa wà náà jó yín la ẹ tẹ́tí dáadáa yóò máa dà yín láàmú gbogbo tí ń jáde wò ni ó fi kọlù yín ẹ gbọ́ yujarribu ahadakum bilbala yóò fi àdánwò dán yín wò tààrà yóò jarraba yín pẹ̀lú kíni bilbala yìí pẹ̀lú àdánwò ọlọ́fi àdánwò dán yín wò kama yujarribu ahadukum dhahabahu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan ṣe máa fi iná dán góòlì wò. góòlì bá raw gold àlefiọ́rùn tútù. àwọn àdánayà sẹ́yìn máa ti ń jẹ́ ìwúrí nfúwẹ̀ pàtó yá wọ́n tó gbé machine kan dé ó kà máa rọrùn báyìí yóò máa tẹ̀lé sí góòlì báyìí yóò kọ́kọ́ dàgbé àti dàbí òkun náà yóò dúdú bẹ́ẹ̀ ni kó tó náà kó tó wá gbéyàwó góòlì jáde wọ́n tó wá rí bẹ́ẹ̀ kàmá yujarribu ahadukum dhahabahu bin-nari gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín ṣe máa fi iná jó góòlì lọ́nà wọn ṣe jó iná dáadáa yóò fìtínà yín olùfàmọ́ fàmínìhù ẹ̀gbọ́ látara kó jó látara kẹ́ jó góòlì nínú ẹ̀ fàmínìhù máa yáka orújú ka dáhàbì látara kí wọ́n jó iná kí wọ́n jáde wọ́n á dàbí góòlì fàdákà lẹ́dí tátànà èyí tó bá jáde bí góòlì yẹn tó fáyọ̀ ẹni tó lọ ń dá àwọn ọmọ rí bá
góòlù tí náà bá tàn wọn la ràdìràdì ní òrì àmì tí náà bá gbá wọn la dáadáa onímọ̀ fáìn tẹ̀ rí bẹ́ẹ̀ ni tọ́lọ̀ bá dán ewu dáadáa tẹ́ ẹ bá padà jáde ẹ tàn yàrá ju góòlù lọ ẹbí àwa náà ta sọ sáà rà nìkan ìyá ẹ̀ mọ́ wà bẹ́ẹ̀ tẹ gbà wẹ̀ tẹ fẹ́ jí làgbà èyí tí ìlú sójáde wà bẹ́ẹ̀ kọ́mọdé sí wọ̀ nìkan ni àwa arùn mara àmánéjì ẹ̀fà tó fi lọ àbí àtẹ̀yìn náà gbàkán bẹ oníbàtà tó dá lé tó pọ̀ ọ̀fà méjì ní máa wọ̀ wọ́n wà ara ń bá mi rán gbọ́dọ̀ fún nǹkan mọ́ kí nǹkan mọ́ ṣẹlẹ̀ tó ti bẹ́ẹ̀ náà lábẹ́ pé lọ́wọ́ àti dáńkú lójú àgbo dáńkú àná náà kọjá ìbọn ẹ̀rọ ń dáná ya ń bí góòdì wọ́n tó bá fara balẹ̀ kí ní ó dùn ọ̀la wọ́n lọ́ jáde bí góòdì gidi wọ́n tó bá lọ dì mọ́ nǹkan mi ọ̀rọ̀ àmọ́nú náà ti ẹ̀ bàjẹ́ nù wọ́n fi àyà àti. ما في الحياة بقاء kò sẹ́ni tó lè náwó láyé kó wọ́n rí àdánwò ń ta àrí ló yàtọ̀ àdánwò ẹlòmíì pọ̀ kìkì tẹ̀lé pé nǹkan ń ṣe ń tẹ̀lé mi wọ́sọ ní mọ́lẹ̀ ó ju ìlọ́kọ̀ mẹ́fà tiẹ̀ náà àwọn ọ̀nà ni wọ́n lè sọ ọ́ torí àrùn tiẹ̀ yìí o ẹlẹ́sìn mẹ̀sìn o tọ́ba ẹjọ́ bọ́ ọmọ nǹkan sí ọ́. ما في الحياة ثبوت àbí wọ́n á ń sunkún pé búrẹ́dì àwọn ra ọ̀rọ̀ rẹwà kí lẹ́kùn tiẹ̀ mi ti ń so pàǹgolo tọmọ́ra ká. owó ló tún fi wá yọ pẹ̀lú gbé àtẹ́kùn. نبني البيوت وحتما dákun kí lẹ́kùn tó ń sùn ọ̀rọ̀ owó ra sọ àyíwẹ̀ ẹ̀kọ́ ẹni tí ń gba abẹ́rẹ́ wákàtí ẹkún ọ̀rọ̀ fẹ́ kó sùn bí kan báyìí lè yẹ báyìí kò ní jẹ́ tí ń jẹ́ mọ́ gbogbo ìyàwó rẹ ti di nọ́ọ̀sì gbogbo ọmọ rẹ ti máṣẹ́ kò sẹ́ni tí yóò máa gún sọ́nà kan sí máa darí ilẹ̀ ayé ni ọjọ́ máa ń rí ìjì tiẹ̀ kọ́lọ́ má fi kún fún ọ ẹ má tọrọ àdánwò tó dàdánwò lọ. تخرب تلك البيوت ẹlòmíì láyé lónìí owó ní fi ń sùn oògùn ọ̀rọ̀ máa fi kàn inject ẹ̀ tábẹ́lẹ́ bá ti wá lè jó tán bí aago méjìlá lẹ́bàá tí ìyàjúlẹ̀ ti dàrọ̀ ni wọ́n á fẹ́ ya wèrè onílẹ̀ wa ń bí ẹ́ńjìnì ọkọ̀ àárọ̀ rẹ̀ ti mọ̀ pé kò sùn yóò wà rán ojú àní ẹ̀rọ ojú ìlú kò sùn ní ìwọ̀n kan sì ní ìyá ìjì ọ sáfù ló jí ọ يموت كل البرايا ẹ pàdé àti ìfẹnú yàgbẹ́ bí àdán wọn àlè fojú di yàgbẹ́ wọn mọ̀ pọ̀dà ọ́ ètò àṣẹ́kù àtúnlọ́ mi. سبحان من لا يموت ṣé ẹ rí ajá ẹ gbọ́ bí o bá pàdé ajá èrò ní pa ajá bẹ́ẹ̀ bá rìn dandan káàkiri ayé ní mọ̀gbọ́dọ̀ nkẹyìn méjìlá tírìtì papọ̀ ikú àtàdánwò méjì lẹ pèpè àkàlẹ̀ fún pọ́ọ̀lù ní àdánwò ọ̀rọ̀gùn rẹ̀ sí dédé tí ó mú ọlọ́run ó lè gbé fúyẹ́dé àwọn kò ní mú wá yóò mú wá ta lọ́ọ́ fi jọ gbogbo tó ṣáájú wa ló kàn á sì sọ́dọ̀ tó yìí kíláàsì mọ́kànlá nísìnyí á sì panu kọ́ kéènì bàbá wa àgbà àṣeyìn bàbá ìmáàmù wa àgbà fún ìlú Ìlọrin alága gbogbo ayẹyẹ ní Kwara aláàfáà lọ́jẹ́ rabi lè máa mú olórí wa yányán nù á sì mọ́kànlá ọlọ́run òkú àjọ tí wọ́n ti dákun tó wá bá ọ bá a kó yìí náà bá wọn áfìdí láfi tẹ̀lé ẹ̀ torí kí ni tí a bá dá alẹ́ pọ̀ ọlọ́mọ tí ó dojúrú bọ̀ ẹ́míà ẹ̀ṣẹ́wù okùn méjì
kan tó kilẹ̀ wallahu ya'simuka minan nas. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. ọlọ́dà kò bá mú ọlọ́kàn dúró má tó fojú sunkún bẹ́ẹ̀ mọ́ jẹ́wọ́n náà mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà ara àfìlì láfìlì bá wọn àti kó ọmọ wọn síbẹ̀ àti kó ìyàwó síbẹ̀ àti kó lu síbẹ̀ àti kó ọ̀rọ̀ wọn síbẹ̀ bismillah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. وأطلعي وأرجو أميدنا الأولى ومبروك وجماعة رجعوا وقبا. آمين يا مكيري. chairman wáàsí alájà lọ́kàbírí ìjì ìyá bàbá ìyàwó ẹ̀ tó lọ́gbọ́lọ́ alájà hausa ọlọ́run bá kí wọn bá kí wọn bá fún yá anábùwà Muhammad mọ́gàjọ́ lọ́wọ́ bá lélẹ́rìn bàbá àgbà ọ̀nà sàláìsí lónìí òdínà lákìrò sáwọn náà lọ́wọ́ bá kí wọn bá kí wọn amínà yìí màkírì bá àti ìṣẹ̀lẹ̀ ìsìn kúrúkálùkù wá ṣètò rẹ̀.